July is the most blessed month in the year, particularly 2nd of July. That is when an announcement matters was born. Today, 2nd of July. Happy birthday to you, sir, Mr Adekunle Adebowale. Ńlọ́jọ́ ìbí adùn wò mọ́ ni ẹni obìnrin kò lọ́nà tí ń bojú wẹ̀yìn bílẹ̀ yóò jọ pé náà sì ń jálẹ̀ ẹni ọlọ́lá jùlọ Mr Adekunle Adebowale. Àṣìṣe àwọn lókè ìpẹ̀kẹ́pẹ́ wíwí mọ́pẹ́ tí ń pẹ́kẹ́tẹ́ látẹ̀pẹ́ òkè mọ́ṣẹ́ kọjú lọ láṣẹ ìgbà. Àwọn ọmọ yín mọ̀ ló pọ̀ sí mi lónìí. Àríkẹ́ òun olúbùkọ́lá mi. Wọ́n pèèyàn kan gbòógì bẹgbẹ̀rún yòó lẹ́jẹ́ fún àwọn wọn pé kẹ́pẹ́kẹ́ dàgbà kẹ́túbọ̀ dògbò. Wọ́n ní ẹ̀yìn bá wọn kánjú kú ọdún yóò wà túra fún yìí òkú ilé kókó mọ́ yín láṣẹ ìgbà. Ǹlẹ́ ọmọ ọlọ́jọ́ ìbí òní Adékúnlé Adébowale, mo ṣe bí ọ̀wọ̀ nínú bàbá tó bí ọlọ́mọ. Èrò tí rè lú ọ̀wọ̀ jájọ lọ nítorí Adékúnlé Adébowale ti ṣọjọ́ ìbí rẹ̀ lónìí. Ǹlẹ́ ọmọ ọlọ́wọ̀ máa dẹ̀ ọlọ́wọ̀ kì í jẹrọ ẹni tó rẹ́dúró ṣe bàbá yín lórí lọ́jọ́ sí. Ẹ̀yin lọ́mọ ìjì àlùmí, ọmọ ìyá ọkà, ọmọ ìmẹ̀kún ajílété ni yín, dàǹdùrẹ́ ajá òkú òǹdà. Ìjì àlùmí yóò dùn ọkà lọ ní kókó, ìyún abara funfun nínú odó, ọkà abara pàìpà. Ọlọ́pàá dààmú ṣe bẹ́ẹ̀ mẹ́kọ̀ọ́ dání ò bẹ́ẹ̀ bá mẹ́kọ̀ọ́ dání ẹ lọ rè é ní ìgboro. Ìwọ́dún rẹ lẹ́kan sí lónìí o, àlékún owó òrìrì. Àsìkò tó wá ṣọjọ́ ìbí rẹ yìí, ìtẹ̀síwájú rẹ ògbìgá ńlá lọ́bẹ̀rẹ̀ yóò fi jíǹkí rẹ o. O ò ní rí kú ọmọ bẹ́ẹ̀ ni rí kú aya láṣẹ Èdùà. Bọ́kàn bá ròkun rọ̀ṣà báyìí forí fílẹ̀ bùdé nàjò ló wà báyìí wá kéré oko délé oníràjò gbé sájò láṣẹ Olódùmarè kó ti mọ orí fún ọ nìyí. Wọ́n pẹ́ bọ́dún bá pọ̀dún báyìí koríko a máa òtútù bọ̀ wá láyé ní ọmọ tuntun rẹ lónìí, ògbó tuntun, ìgbéga tuntun, àṣeyọrí tuntun, ire lọ́tùlọ́tù báyìí ló mọ̀ fáyé rẹ̀ ṣe bùgbé o. Wàá dàgbà, wàá dògbò, wàá fọwọ́ pa ó bẹ̀rù, wàá fẹ́rẹ̀ kejì òbí. Ọjọ́ ìbí rẹ̀ tó ṣe lónìí yóò tù ọ́ lára o.